ẹ̀yin èèyàn wa lé ẹ kó jẹ́ méjì mẹ́ta ṣe mọ̀ yìí pé mo gbede lẹ́tọ̀ ètò ni mo gbede ẹ tiẹ̀ kọ́kọ́ bá mi wò náà ẹ wá pàtó ẹ wá pàtì ìlú wo la wà igan ibo la wà ìgbádùn tí ń ló jẹ wá lógún nítorí pé gbogbo bá a ṣe ń ṣe nítorí ìtìyín náà ni àgbàlá ilé ńlá kan rèé o àgbàlá ilé ńlá kan rèé àgbàlá kábíyèsí ọba kan rèé ǹjẹ́ ẹ lè tiẹ̀ gbìdánwò kẹ́ ẹ sọ ìlú tá a wà yìí fún mi ǹjẹ́ ẹ lè gbìdánwò kẹ́ ẹ jẹ́ ká mọ ibi tá a wà bí ò bá yé yín ẹ tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ àdénú ilé náà ká mọ bó ṣe ń lọ ẹ ṣe mo gbede lẹ́tọ̀ ètò ni mo gbede Àlàbí Alóyin lóhùn lèmi jẹ́ ẹ máa bá mi ká lọ. eré tí mo kọ́kọ́ bá wọn ṣe nígbà náà à ń pè ní báyé báyé ni. mo gbede o Oyin mọ́mọ́. àwọn ọ̀rẹ́ mi dáadọ́ wọ́n ní ká má fi ọjọ́ orí wa sí o. ọmọ Òṣogbo ni bàbá wa ọmọ Òṣogbo lèmi náà. ọmọ abìrò kágó Àjàní wọ̀lú tí mi yàrá ẹ̀ pẹ́kẹ́pẹ́kẹ́ ètò káàrọ̀ ọ̀tọ̀ ló balẹ̀ gùdẹ̀ sórí ìkànnì tá a wà yìí mo gbede lẹ́tọ̀ ara ọ̀tọ̀ tó balẹ̀ gùdẹ̀ sórí ìkànnì tá a wà yìí o bẹ́ẹ̀ bá wá fẹ́ sun nígbọ̀wọ́ abẹ́ fẹ́ polú ọjà nílẹ̀ ẹni àbí lókè òkun ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wọ̀nyí mo gbede ètò ni mo gbede. ìlú Ìwó la wà yìí o ní ààfin bàbá mi kábíyèsí o ní ààfin bàbá mi kábíyèsí ọba wa bàbá wa Ashiru Ọlátúbọ̀sún Tádéṣe kábíyèsí o kẹ́ẹ̀pẹ́ láyé yorùbá ìjọ bàbá mi nílẹ̀ Yorùbá àgbà ìlú nìwó nílẹ̀ Yorùbá kì í ṣe pé tá a bá rí mọ́ kọ́ torí tá a bá wọ́n ní tá a bá ẹ má bínú kábíyèsí pé mo fẹ́ pòwe wájú yín wọ́n ní tá a bá ti ta a máa ń tọ̀ bá a bá ti tọ̀ wọn yóò dẹran àbìdí kábíyèsí ó tó ọdún mélòó tí a ti jẹ ìlú Ìwó yìí. ọ̀sán díẹ̀. kábíyèsí. ọdún tọ̀sán díẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí tó ń lọ bí ṣe ń lọ ti gẹ́gẹ́ àti àtún àfi ọpẹ́ fún Ọlọ́run kábíyèsí láti gbà náà náà padà nínú. àdúpẹ́ fún Elédùmarè kábíyèsí. ó tọ̀ ń dùn sí i. àdúpẹ́ tó tún mú mi ní ìwọ ìsìn. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni bàbá tó míì náà la wà ní mo pàdé bàbá mi àgbàlagbà tí wọ́n lágbàlagbà bàbá mi olóyè Chief Adébáyọ̀ Àrẹ̀mú ẹ pẹ́ bí ewé apẹ́ ẹ dá lẹ́wà bí ọ̀sùn gbogbo èyí tí Ọlọ́run ti ṣe fún yín lóore kò ní Olúwa ò ní fọwọ́ bàjẹ́ kábíyèsí ní bàbá ní nǹkan méní àbí méjì láti béèrè pé ká tọ́ bàbá lọ bàbá o gẹ́gẹ́ bí nǹkan tí mo béèrè mo ní bóun ló ṣe jẹ́ tó fi jẹ́ pé Ìwó nílé Odídẹrẹ́ ìbéèrè tí mo béèrè lọ kábíyèsí ni wọ́n á fi mí kí n dọ́dọ̀ ní kí n béèrè. nítorí pé nígbà tí àwọn ọba ńlá wa tí wọ́n kúrò nílé ọba lọ́rùn nílé Ifẹ̀ tí wọ́n ń bọ̀ láti tẹ ìlú dó nítorí pé ọmọ ọba ní bàbá ńlá wa tó kúrò nílé Ifẹ̀
nílẹ̀ ọba lọ́rùn yẹn wọ́n wá dé sí Ògúndìgbàrò ìyẹn wà ní ibi tí Ọ̀ṣun àti ọba gbé pàdé kò ju bíi máìlì mẹ́rìndínlógún lọ sí Ìwó nísìnyí tá a bá gba ọ̀nà Olúpọ̀nà lọ ibẹ̀ náà tí wàá kú ò tí wọ́n á lọ sí Gbóríta nígbà náà wọ́n máa ń dífá ni pé kí ló lè fẹ̀ kí ló lè tòrò kí ajé ó lè wá kẹ́mi àwọn èèyàn lè gùn kí àjàkálẹ̀ má wọ̀lú wọ́n wá ní kí wọ́n lọ sí Gbóríta ibẹ̀ náà kọ́kọ́ dúró sí nígbà tí wọ́n wá ibi tí wọ́n láti dúró gan tí wọ́n tẹ̀dó sí nígbà tí wọ́n kò ní Gbóríta àwọn ọlọ́dẹ àwọn akíkanjú èèyàn wọ́n máa ń kò ní Gbóríta yẹn ìyẹn ò jìnnà sí wà níbẹ̀ ni wọ́n fi ṣe ọjà Olúwo nísìn àti gáràjì Èkó àwọn ọlọ́dẹ máa ń wá síbi tí Ìwó wà yìí wọ́n rí àwọn odídẹrẹ́ lójú ọ̀nà wọ́n máa rí odídẹrẹ́ tó fún wọn dẹ̀ ti sọ fún wọn pé ìlú tí odídẹrẹ́ bá wà ló máa jẹ́ Ìwó tó jẹ́ pé wọ́n á fi lè bẹ̀rẹ̀ wọ́n mọ̀ di pé wọ́n mọ̀ gbòòrò sí tí wọ́n gbòòrò sí tí gbogbo nǹkan mọ̀ dáa àwọn ọlọ́dẹ wa lọ sọ fún ọba àgbà náà yìí pé àwọn ti rí ibi tí odídẹrẹ́ wà ní Igbó Oríta yẹn ìgbà tí wọ́n wá rí i pé ní ò tí ì bámu bó ṣe yẹ kó rí náà wá ní kábíyèsí ìgbà náà wá pàṣẹ fún wọn pé kí wọ́n tún máa lọ sí ọ̀nà Nógbó níbí jẹ́ ńgbà náà aginjù gan ló jẹ́ fún Ìwó ni wọ́n wá rí níbi tí ọjà Jàǹkárá wà ń sìn igi ńlá kan ó wà ńbẹ̀ ìyẹn tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sìn tí wọ́n wó igi yẹn ibẹ̀ ni àwọn odídẹrẹ́ ibẹ̀ gan lé wọn tí wọ́n ti máa ń fò wá sí Igbó Oríta tàbí ní ọ̀nà Igbó Oríta náà wá rí pé ibẹ̀ gan ni ilé wọn wọ́n dẹ̀ ti sọ fáwọn bàbá ńlá wa pé ibi tí àwọn wájẹ́ ilé odídẹrẹ́ gan ni ilé Ìwó ibẹ̀ ni Ìwó máa jókòó sí títí ọjọ́ ayé ibi tí wọ́n bá ti bá odídẹrẹ́ tó pé ilé wọn tí yẹ pé wọ́n kàn ń fò wá jẹun wọ́n ń gbóúnjẹ tó pẹ́ níbẹ̀ ni wọ́n gbé ń pamọ́ tí wọ́n ń dàgbà bí àwọn bàbá wa àgbà náà ṣe kúkú kúrò ní Igbó Oríta nìyẹn tí wọ́n wá sí Ìwó. ẹ pẹ́ fún wa bàbá wa ẹ̀mí yóò gùn torí pé wọ́n ní orí òun ló dúró fún àgbọ̀nmumi ẹ má bínú àgbàlagbà ẹ̀yin náà ní ọrùn ló dúró fún àgbọ̀nmumi káwọ́ wípé kí Ìwó tó ṣẹ̀ níbí ǹjẹ́ ìlú kankan wà lágbègbè yìí. kò sí ìlú kankan gbogbo àwọn tó dẹ̀ dé sí ibi tá à ń pè ní gbogbo tí ọba Olúwo aláṣẹ Ìwó land wà wọ́n wá bá Olúwo jókòó ni Ìwó ló ọba Olúwo ló kọ́kọ́ jẹ́ ọba aládé tó dẹ̀ jẹ́ ọba aláṣẹ tó wá jókòó síbi táwọn ìkú wa ń dé tí wọ́n ń dé tì tó ń tulẹ̀ fún wọn wọ́n lọ bí wọ́n náà ṣe tó fi hàn ṣe baálẹ̀ ń bí baálẹ̀ lọ́hùn títí tí Ọlọ́run dẹ̀ ní ìgbà tún dé ẹni tó ti jẹ baálẹ̀ tún di ọba tún fún aládé ọ̀dọ̀ Olúwo ni gbogbo wọn kọ́kọ́ náà wá jókòó tì. ẹ jẹ́ ẹ̀yin náà lẹ sọ fún wa wípé ìpìlẹ̀ ní í ṣe ọlọ́kẹ́ tí igun rẹ̀ fi jẹ́ mẹ́rin bẹ́ẹ̀ sì la fi bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ torí ibi tí a ti gbéra ní Ìfẹ̀hùn ṣé mọ̀ wípé ẹ jẹ́ ká mọ̀ wípé ọba ni wá ní Ifẹ̀ ṣùgbọ́n kí ló fà á tó fi já sí pé ọmọọba lọ́hùn kí ló fà á tó fi já pé àṣà kú òǹlé bàbá wa ni àwa náà wà bí tá a lọ rè tẹ̀dọ̀ sí. nígbà tí ẹ pé Ọlọ́run káyé mọ̀ fẹ̀ sí ni àwọn míì kò lè fẹ̀ wọ́n lọ sí Kútọ́nù ẹ rí i pé gbogbo àwọn eré àtógò ibẹ̀ ni àṣẹ Yorùbá dé látijọ́ dé Kútọ́nù ẹ̀mí lọ sí Iléṣà omi lọ sí Ẹ̀sà Òkè omi lọ sí Ìfọ̀n létí Ọ̀wọ̀ omi wà ní Ìfọ̀n Òṣogbo so ẹni àwọn babaláwa náà ní àwọn náà lọ tẹ̀bì kan dó gẹ́gẹ́ bí ọba àwọn náà tún mú kí ilẹ̀ Yorùbá fẹ̀ sí kí àṣẹ Oòduà kó lè máa ṣe pé wọ́n láti tàn káàkiri ilẹ̀ ayé bí wọ́n ṣe wá síbí nìyẹn. bàbá wa ẹ pẹ́ fún wa ìlú yìí ò ní túmọ̀ yín lórí torí pé igbó ọdún kan ni ó máa jẹ́ nítorí bí a bá ṣe ìbẹ̀rẹ̀ tí a bẹ̀rẹ̀ ní àti pínísín tá à ń dàgbà wò bàbá o ilé ìwé wo ni kábíyèsí ẹ má bínú o ilé ìwé wo ni bàbá ti bẹ̀rẹ̀. mo rò pé ilé ìwé tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ nílùú yìí ilé ìwé onítẹ̀bọ̀ à ń pè ní Àìpàtẹ Baptist Day School. Àìpàtẹ Baptist Day School. kábíyèsí. bẹ́ẹ̀ ni
ìbẹ̀lẹ̀ tí kò bẹ̀rẹ̀ nítorí mo mọ̀ pé láyé ìgbà náà kò sí pé bí ọmọ bá fẹ́ rẹ̀ iléèwé yóò ní dédé bó ti dàgbà tó kó tó lè bẹ̀rẹ̀ iléèwé bàbá. mi ò ní ọjọ́ lórí púpọ̀ jù torí pé ayé ìgbà náà ọ̀làjú ti ń dé gbogbo àná la sì ń tiraka pé ká ní tí wọ́n ń pè ní ẹ̀kọ́ ó jẹ́ ká tètè bẹ̀rẹ̀ iléèwé gbà náà. nígbà tẹ́ wá kò ní Hypertech ní Baptist Day School ẹ lo ọdún mẹ́fà náà lèèyàn ṣàfi kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí ojú bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bá fún un lẹ́bùn pé kó jáfáfá nígbà náà torí pé àwọn tí wọ́n dàbí ẹni pé wọ́n ní ilé ìwé yẹn ń gbà yẹn àwọn onítẹ̀bọmi ni wọ́n jẹ́ Baptist wọ́n mọ̀ nípa ẹ̀kọ́ jẹ wọ́n lógún òun náà ni wọ́n nígbà náà ẹni tí ó lọ iléèwé wọn gbà náà yóò múra gidigidi. bí mo bá wò látara orúkọ mùsùlùmí ṣùgbọ́n báwo ló ṣe wá rọrùn fún yín láti lọ iléèwé onítẹ̀bọmi tẹ́ẹ̀sì pa ẹ̀sìn yín dà ẹ má bínú bàbá. ní ọ̀dọ̀ wa ń bí muslim gan ni wa ọkàn wù ọlá Ọlọ́run ó fi school tí à ń pè ní Hypertech Baptist Day School ó fi kẹwàá ni torí ìgbà náà kí ni jẹ́ muslim wọn ò ní fẹ́ gbúrú ẹ̀ gbàgbọ́ Ọlọ́run bá ti fi nǹkan kẹ́yìn kò sọgbọ́n téèyàn lè dá sí bó ṣe dàbí ẹni pé a bá ojú rẹ Ọlọ́run pàdé pẹ̀lú iléèwé nìyẹn. ẹ ṣe bá mi nígbà tí ẹ wá parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ tún tẹ̀síwájú. a tẹ̀síwájú pé n tó jẹ́ ká tẹ̀síwájú ni pé iléèwé yẹn wọ́n fẹ́ràn ẹni tó bá jẹ́ ọmọ rere lábẹ́ wọn pàápàá jùlọ tó bá tiẹ̀ kẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ látòrí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bíi primary school wọ́n á máa kíyèsí ìwà rẹ̀ ìwà ló ṣe pàtàkì jùlọ lọ́dọ̀ ọ̀hún gbà náà kò síbi tí wọn ò lè fà gòkè dé tọ́lọ́ bá bá wọn fọ́ sí wọ́n nífẹ̀ẹ́ mi pọ̀ jù. ẹ ṣe bàbá wa lẹ́yìn ìgbà tẹ́ parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ́ parí káàgbé ẹ ti parí iléèwé yóò ní irú nǹkan tí kó tó di pé Olúwa wá fà yín sípò ọba irú àwọn iṣẹ́ wo lẹ ti ṣe àwọn òwò tẹ́ ti ṣe nígbà tẹ́ ti gòkè àgbà kó tó wá di pé alóde ilé bàbá ẹ má bínú. iṣẹ́ ọwọ́ Ọlọ́run náà ni pé ọgbọ́n wa kan tàbí ìmọ̀ wa kan ló papọ̀ jù bí ó ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run àtìlẹ́yìn rẹ̀ tá a ní. tí a pé oore ọ̀fẹ́ Ọlọ́run máa pé kéèyàn bá pàdé ìfi lè gòkè Ọlọ́run fi yẹn sí ìgbésí ayé mi púpọ̀ kí n ṣe rò pé Ọlọ́run padà lẹ́yìn mi lórí kìíní. kò sì ní padà lẹ́yìn yín láéláé kábíyèsí. ìyẹn ló sì ń tẹ̀lé mi lẹ́yìn títí dé sí ìyẹn nìyẹn ló mi tètè gòkè láti rí oore àti àánú Ọlọ́run láti gòkè. ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ la rí nígbà tá à ń ṣe eré orí ìtàgé káàkiri torí eré orí ìtàgé nígbà yẹn kì í ṣe fíìmù
bá a ṣe ń ṣe fíìmù sí ẹ̀kọ́ ìtàgé ni wọ́n mọ̀ rí wa lójúkorojú báyìí ni a máa ń ṣe ṣùgbọ́n nígbà yẹn kò sówó a lè fẹsẹ̀ rí máìlì 7 a lè fẹsẹ̀ rí máìlì 10 á dẹrù lórí nígbà tí ọmọ tó wà níbẹ̀ tá a tún bẹ̀rẹ̀ sí ní bímọ á tún pọnmọ sẹ́yìn ṣùgbọ́n inú wa máa ń dùn torí tá a bá ti ń ṣeré yẹn táwọn èèyàn bá ti ń rẹ́rìn tí wọ́n ti ń jó inú wa máa ń dùn gan pé n tá à ń ṣe yẹn ó ń wú àwọn èèyàn lórí. àwọn òwò tẹ́ ẹ ṣe ni mo ní kí n béèrè pé irú òwò wo àbí iṣẹ́ wo ni bàbá ṣe. àwọn nǹkan tí mò ń ṣe tó jẹ́ bí òwò Ọlọ́run tètè kọ́ mọ́ mi bí ọwọ́ bí ìpàwọ́dà bí mọ́tò títà Ọlọ́run tètè gbé kò mí bí mo ń ta mọ́tò tá a bá wo ní ìsìn bàbá torí ení èjì ẹ̀ta ẹ̀rin yóò ti tó bí ọdún mélòó lórí àlééfà báyìí torí ẹ mọ̀ pé àjèjì lèmi ńlẹ̀ yìí àjèjì sì ni wọ́n ní kì í ṣòbéèrè onílé náà ni ó ṣàlàyé pé báyìí lọ́ọ̀rù ti rí. bó ṣe ní gẹ́lẹ́ nìyẹn. kábíyèsí lórí àlééfà yìí ní ìsìn ẹ pẹ́ lórí àlééfà ìkànnì kejì ẹ ti tó bí ọdún mélòó lórí ipò yìí. tí mo ti lórí ipò yìí ṣé tí mo ti lórí ipò yìí. bàbá. kò pẹ́ pọ̀ náà wọ́n ti tó nǹkan bíi 19 years. mọ́kàndínlógún bàbá ẹ pẹ́ láyé ẹ pẹ́ lórí ipò ìkànnì kejì torí pé ẹ̀yin ni àgbààgbà tó tó lu ìgbà alẹ̀ torí pé bí ó ṣe jẹ́ sí pé aṣíwájú ìlú òun náà ni orí ìlú ipò ò ní pa yín báyìí o kábíyèsí tá a bá wò yíkáyíká ní ilé ní ìlú a máa ní agboolé kọ̀ọ̀kan ṣùgbọ́n bàbá ní ká máa dákọ̀ lé ṣùgbọ́n yóò tó agboolé mélòó tí ń bẹ lódìdí tá a dùn pé agboolé báyìí ṣe mọ̀ pé nígbà tí ìlú tún pọ̀ sí àtúntì ríbòmí tán ti pé bóyá àti kó lọ ilé tuntun àbí kíní ilé lókè a yóò tó agboolé mélòó tá a ní wò. ó san díẹ̀ ilé ká pé yìí báyìí ọ̀tí tá a bá ẹnu bí ọjọ́ orí mi mọ́ ó lé dé lọ́gọ́rùn-ún mẹ́rin. 400. ẹ dákun ẹ jẹ́ àpọ̀ ọlọ́run ló kọ̀ kábíyèsí. ní mo mọ̀ pé mo kí màmá wo lórí ẹ kú kalẹ̀ mo ti ń bọ̀ lọ́dọ̀ yín náà nítorí pé ẹ ń tọ́jú bàbá ni wọ́n tó dàbí kódà ọjọ́ orí èmi pẹ̀lú wọn a máa wò pé déédéé ni àbí ẹ wojú wọn wọ ẹ wojú mi wọ bákan náà ni bàbá àjídèwé ní gbogbo ìgbà bàbá yìí kò ní pa ẹ báyìí o kẹ́ẹ̀pẹ́ bàbá mo wí pé nígbà tẹ wá bẹ̀rẹ̀ òwò tẹ ìṣòwò ẹ mọ̀ yóò tó déédé ọdún mú bò tẹ bó pé nígbà tí mo wá parí ilé ìwé yìí mo bẹ̀rẹ̀ òwò ní déédé ọdún báyìí ó wá tásìkò báyìí pé ó ti kémi náà ló bẹ̀ ń lé. yóò tí ẹ ro iṣẹ́ òwò yẹn mọ́ra mi ọ̀rọ̀ ń lọ́ màmá yóò kọ́ lọ́kàn gbé kò mí. níṣì ni òwò náà tọ́lọ̀ ń gbé kò mí ò ní iṣẹ́ mọ́tò títà. mọ́tò títà. bẹ́ẹ̀ ni lọ díẹ̀ mi kẹ́ gbẹ́nìkẹ́ tó. ẹgbẹ́ ló ń bá jẹ́ ọ̀sán mi lọ́n pé kí n bá oríire yẹn pàdé ọ̀rẹ́ mi yẹn kàn dé pé àgbàjá bàbá ìdí àṣẹ kò burú àgbẹ̀ ní bàbá mi wà bá tẹ́lẹ̀ èmi náà sì bá wọn ṣe ó fi hàn pé máa ṣiṣẹ́ mọ́tò títà àgbẹ̀ ni bàbá tó bí mi àgbẹ̀ ni gbogbo àwọn èèyàn mi
àwọn àdán kan wò ní ẹ̀mí àlẹ́ ń ṣe bíire 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 bíire. Ọlọ́run sì gbà wọlé fún wa. Olúwa tún fún yín ní ògo náà kò ní í já yín wálẹ̀ láéláé nítorí pé ká sọ̀rọ̀ nípa ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ní ìpínlẹ̀ Ọ̀ṣun o ká sọ̀rọ̀ nípa ọba mo mọ̀ yìí pé ipò tẹ́ wà kékeré pọ̀ ìbéèrè ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ bàbá mi Chief Adébáyọ̀. ní àwùjọ ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo wò pé bàbá Kálé ní èjì yóò nípò tí bàbá wa èyí sì ni mo fẹ́ kẹ́ bá dáhùn. ẹ̀yin Ọọ̀ni of Ifẹ̀ a ní Ọwá Ìjẹ̀ṣà land Ọ̀ràngún Ìlá then Olúwo of Ìwó land. kábíyèsí tó ó bẹ̀ ẹ̀yin èèyàn wá lé ìlú Ìwó la wà yìí torí bá a bá lọ bá a bá bọ̀ wọ́n á sọ pé Ìwó ilé Òdídẹrẹ́ bá a bá lọ bá a bá bọ̀ wọ́n á máa sọ pé Ìwó olódò ọba ṣùgbọ́n àwọn kan ẹni tí ò gbọ́n ẹni ò mọ̀ tán wá ní ẹ̀ ọba kọ́ ní Ìwó ní ìmọ̀lájagun tẹ́rẹ̀ ni wọ́n rí mu ẹwọ́dọ̀ méjì tí wọ́n fi ń ṣàkàjúwe Ìwó wọ́n á sọ̀rọ̀ nípa ọba wọ́n á sì sọ̀rọ̀ ajagun tẹ́rẹ̀ bó ní méjèèjì ṣe jẹ́ bá mi yẹn kẹrin. nítorí pé Ìwó ni Ọlọ́run fi àlùbáríkà odò ọba sí ọba lè máa bẹ̀rẹ̀ láti Ìwó ṣùgbọ́n Ìwó ló ti gba orúkọ ìlú tó yẹ pé nígbà tí ìgbà ìwáṣẹ̀ Olúwo lọ́ba ta lè sọ pé ọba tó wà ní gbogbo eré ayé Olúwo nìkan ni àwọn baálẹ̀ ló wà káàkiri lẹ́yìn bí Aláàfin lọ́yọ̀ọ́ lọ́hùn kò tún sí ọba kan ní Ògbómọ̀ṣọ́ ò tí lọ́ba aládé kò síbi tí wọ́n gbé ní gbogbo eré ayé yàtọ̀ sí Ọọ̀ni Ọ̀ràngún àti ọba Iléṣà Ọwá Ìjẹ̀ṣà land kò sí ọba kan so tí Olúwo fún láti ní odò ọba náà ni pé òun ni ọba tí ó gba ọ̀dọ̀ rẹ̀ kọjá tó sì jẹ́ ọba lórí ẹ̀. bàbá ní Ìwó ló ní Kùránì àwọn Ìlọrin ní Ìlọrin ló ní Kùránì àtúngbọ́pẹ̀pẹ̀ ló ní Kùránì bá mi ẹ̀kẹrin ọ̀dọ́ yìí ni mo ti ìbéèrè yìí sí. nítorí pé ní àsìkò tí Islam wọ Ìwó Islam kì í ṣe ẹ̀sìn mùsùlùmí kì í ṣe ẹ̀sìn tó pọ̀ nílẹ̀ Yorùbá ńgbà náà àwọn òyìnbó àwọn ń fa àwọn èèyàn wa mọ́ra ńlẹ̀ Yorùbá ní Methodist ni o Catholic ni o Baptist ni o Anglican kálukú ṣáwà ní oríṣiríṣi ṣùgbọ́n ẹ̀sìn Islam ọba bàbá wa ọba Muhammad Lámúyè òun ló mú ẹ̀sìn yẹn wọ Ìwó wọ́n kọ́kọ́ ń yọ ọ́ ṣe ń wò pẹ́ lójú gbangba làwọn mìíràn gba ti Islam ní bàbá yẹn sì wàjà ní 1906 ló wàjà ó dẹ̀ fẹ́ ṣètò ó lé ní 100 years láyé ní ọjọ́ orí ẹ̀ so ní the year 2006 bàbá wa Kábíyèsí Olúwo wọ́n wà ní inú àwọn tá a ṣe àjọ̀dún 100 ọdún tí ọba Lámúyè tó wàjà 100 years la ṣe ní 2006 so 1906 ni ó wàjà òun ni ọba tó yẹ kó mú mùsùlùmí wọlé tó dẹ̀ pé ó jẹ́ kí ẹsẹ̀ Islam kò dúró dayin-dayin. ló fi já sí pé Ìlọrin wọn máa wá kéwú ńlẹ̀ yìí tó ń pé ẹ̀sìn ó súnmọ́ ilẹ̀ Haúsá Ìlọrin ló fi dàbí ìgbà tí wọ́n máa ń pariwo Ìlọrin ju Ìwó lọ Ìwó gan-an lọ̀gá Ìlọrin nínú ẹ̀sìn Islam. ipò káwo ni pé ọba tó ti jẹ ipò kelo làwọn wà nù ọba tó ti jẹ ní Ìwó mi. mo rò pé bí ipò kẹwàá làwọn wà tàbí ipò kẹsàn-án sí kẹwàá ni ọba Lámúyè wà bàbá wa ipò kẹẹ̀dógún. Kábíyèsí o bàbá ni wọ́n wà ní ipò kẹẹ̀dógún báyìí wọ́n pẹ́ lórí oyè náà o bàbá ẹ pẹ́ lórí oyè yìí nítorí pé níjọ́ tí èmi ò tí ń bẹ̀ níjọ́ náà ṣùgbọ́n sojú Elédùmarè òun lẹ̀ níjọ́ tí ẹ̀ dàdé mo mọ̀ pé àwọn àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí nígbà náà àwọn afọwájẹ àti àwọn ọ̀tọ̀nkùlú tí wọ́n wò pé tó bàbá wa Kábíyèsí ẹ má gbé mo bá yín lóye ìmú pè ń lóko pé Kábíyèsí ọba wa Aṣírù wọn gorí oyè báyìí Ọlátúbọ̀sún wọn dọba wọn ní ẹ pẹ́ lórí ipò náà mo sì mọ̀ pé ó ń ṣe bẹ́ẹ̀ torí pé irun dúdú ni bàbá fi gorí ipò àbí irun ló ti ń di funfun yìí bẹ́ẹ̀ ni bàbá ẹ pẹ́ jù báyìí lọ yóò sì mọ ọdún kò ní ìtàn nígbà tí a sọ̀rọ̀ nípa Lámúyè à ń bọ̀ wá lù yìí nígbà tá a fẹ́ wọ̀lú adébì kan mo wá rí Lámúyè
wọ́n sáré pé wọ́n kọ síbẹ̀ ó kọ yẹn náà ni wọ́n tó wá dá ní ààfin. Mo ní ìbéèrè lórí ẹ̀ wípé ṣé ibẹ̀ yẹn ni ààfin wà tẹ́lẹ̀ níbi tá a ti rí Prince Lámúyè Lodge yẹn? Mo fẹ́ ṣe àtúnṣe kan. Ẹ ṣe bàbá. Ọba Muhammad Lámúyè ni Olúwo keje. Ẹlẹ́ẹ̀keje. Wọ́n fún mi ní ìwé kan sí the 7th. On reigned from 1816 to 1906. 1816 to 1906 ni wọ́n jọba níwò. Àwọn ni ọba keje tó jẹ nílẹ̀ Ìwó ń bí. Bàbá wa náà wà ní ipò kẹẹ̀ẹ́dógún báyìí. Bàbá wa ọba Ashiru Ọlátúnbọ̀sún Tádéṣe náà wà ní ipò kẹẹ̀ẹ́dógún. Ẹ pẹ̀lú orí oyè náà kan ní kése o. Ìrùkẹ̀rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ yóò dábẹ́rẹ́ ọ̀pá tẹ́ fi ń kó adìẹ yìí kò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Adé ó pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ pẹ́ lè wú ṣe nílé àárọ̀. Ẹ mọ̀ kábíyèsí o. Bá mi ẹ̀kẹrin. Ẹ ń béèrè pé ilé kan pẹ̀rí ọmọọba ní nígbà tí ẹ dárúkọ yẹn. Ọmọọba lẹni tó nílé yẹn ó dẹ̀ jẹ́ olóṣèlú nígbà kan. Ó ń tẹ̀ ní the first minister of agriculture Nigeria. Ó jẹ́ minister 1965. Ìlú ńlá ni wo. Òun ni ó jẹ́ minister láyé 1965. Ló jẹ́ the first minister for agric and natural resources ní Nàìjíríà. Wọn ò ní rí, wọn ò ní ministry yẹn rí. Òun ni wọ́n kọ́kọ́ fún nígbà tó di tí wọ́n fi sọ minister ni wọ́n yíyà fún. Òun lé ẹlẹ́rìí yẹn ọmọọba ni àgbàlagbà olóṣèlú ni wọ́n ti papòdà nísìn kọ́lọ́n kò forí jì wọ́n. Bàbá ààfin kankan ò sí. Ibi ni ààfin àkọ́kọ́ nígbà tí wọ́n kúrò ní Igbó Oríta. Ní Igbó Oríta tẹ́ bí ọba bí kábíyèsí ṣe wá síbí táwọn tẹ ààfin dó bẹ́ẹ̀ náà ni àkọ́bí wọn lọ sí ilé Ọlọ́yà across the road tí wọ́n kọ́ bẹ̀. So ibi la ààfin òpè méjì ní wòjọ́ tí a ti tẹ Ìwòdó. Ṣé bàbá ẹ̀kẹrin ẹ̀yin lẹ kankun sí bàbá ni àbí bàbá? Èmi jẹ́ onímọ̀ràn bàbá ni. Onímọ̀ràn ni. A ní àwọn olóyè ìlú bíi Òòṣà, Ọlọ́yà, Jagun, Àró àwọn náà wà nípò wọn ṣùgbọ́n nítorí pé èmi súnmọ́ bàbá láti máa fún wọn nímọ̀ràn láti máa bá wọn dámọ̀ràn wọ́n máa rán mi iṣẹ́ kí gómìnà dé kí n bá wọn ṣàlejò ẹ̀ kí n dá lóhùn bí bàbá wà ń jókòó tí wọ́n bá fẹ́ kí n ṣe ni mò ń ṣe. Mo rí olórí lẹ́gbẹ̀ẹ́ bàbá mo sì mọ̀ pé bàá mi ò ìyàwó oyè làwọn àbí. Gbogbo náà gbọ́ ìyàwó oyè làwọn àbí. Mo mọ̀ pé àwọn náà ní àwọn olórí lọ́ba ní òsì lè kà àìsí ká àfọ́bà torí bàbá wò pé ìyàwó mélòó lẹ́ni à ń pè yẹn lọ́ba wá ní ìyàwó mélòó lé ọba lọ́kọ́ gbogbo ìlú àbí bẹ́ẹ̀ kọ́ àbí kábíyèsí kọ́ lọ́kọ́ gbogbo ìlú. Mo wá wò pé olórí mélòó ní ń bẹ láàfin lọ́dọ̀ bàbá. Lórí mi náà. Kábíyèsí o ìyàwó ẹ wọ́n bínú olórí ẹ jẹ́ n tó tẹ̀síwájú torí pé kíkí mo kọ́kọ́ kí ọba kémi náà tún wá kó lórí lẹ́ẹ̀kan sí. Bá pé o kọ ló ṣàgbà oyè ẹ má bínú ẹnu oníkànlá tí gbọ́ mọ̀ wọ́n sì ní ẹnu ọlọ́fàlà tí gbọ́ mọ̀ta ẹ má bínú ẹ̀yin àgbàlagbà pé mo kò wé wájú yín o. Mọ́mì mi ẹ má bínú ẹ̀yin ni olórí. Olúwatóyìn Tádéṣe. Ẹ̀yin ni olórí Olúwatóyìn Tádéṣe. Olórí àbí olórí bàbá wa Olúwo ti ìlú Ìwó. Irú oúnjẹ wo ni bàbá fẹ́ràn jù tẹ́yìn náà pé tí bàbá fẹ́ràn jù ní tẹ́yìn náà fi wé pé àbí. Ewé àmàlà àti gbẹ̀gìrì. Ẹ̀yin ni bàbá fẹ́ràn. Bẹ́ẹ̀ sì ẹ̀yin náà sì máa ń ṣe dáadáa torí pé bíbẹ̀ ẹ̀kọ́ ni nígbà ilé-ìgbẹ́ bàbá yìí. Bàbá o ní bẹ́ẹ̀ ṣe jẹ́ ìkẹrin ìlú yìí yóò ní àwọn ètò kan tí ẹ̀ ń ṣe bó ní ìdàgbàsókè ìlú báwo ló ṣe ń lọ sí nílùú Ìwó. Ìdàgbàsókè ìlú ń lọ dáadáa ṣùgbọ́n oyè ẹ̀kẹrin kì í ṣe bí tẹ̀kẹrin tìlú mi. Ní ayé bàbá wa ọba ọmọ wọn wà níbí ní òní ọ̀kan náà àwọn ọmọ ọba bàbá Àjàní lókè odò wọ́n rí i pé àwọn láti ṣe ipò Olúwo dáadáa bí àwọn bàbá àwọn ṣe ṣe láyé ìgbà tí ojú sì dúdú tí wọ́n dẹ̀ jẹ́ pé Olúwo jọba aládé. Àwọn ìwé táwọn gómìnà máa kọ sílùú òyìnbó ká tó di pé adòmìnira
bíi 1900 1898 Ìwó wà nínú àwọn ìlú ilẹ̀ Yorùbá tí wọ́n sọ pé beaded crown pé ọba wọn aládé ni Olúwo wà ń bẹ̀ nínú àwọn dispatches tí wọ́n send sí colonial office ìgbà tí tó lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba ní London bàbá wa nígbà tí bàbá wa Àjàní Òkè Odò Olúwo ni wọ́n ní 1953 to 57 wọ́n wá rí i pé àwọn fẹ́ ẹnìkan nílùú tó lajú tó mọ̀wé tí ó mọ̀ ràn wọ́n lọ́wọ́ wọ́n wá yan bàbá Ògúnwálé SI Ògúnwálé wọ́n wá yàn ní ẹ̀kẹrin kì í ṣe pé bá ní ipò kíní pé èkejì ọba ìkẹta ọba ìkẹrin ọba nù ẹ̀kẹta tá a ní bí honorary ni but wọ́n máa fún yàn nípò bí ẹ̀kẹrin of Ìwó is like prime minister to the Olúwo because òun náà mọ bá wọn ṣe because bàbá ẹ̀kẹrin wọ́n lọ sí House of Chiefs wọ́n lọ ńgbà yẹn wọ́n náà ṣe oṣojú Ìwó bẹ́ẹ̀ ni pé gbogbo bí tọ́ba ọba ti lè lọ àwọn náà máa ń lọ ní ẹ̀kẹrin ti Ìwó ó yàtọ̀ sí pé bòmí kan ní ẹ̀karùn-ún ẹ̀kẹfà ẹ̀kẹrin ti Ìwó bó ṣe rí nìyẹn bàbá Àjàní Òkè Odò ó rí i pé administration òun nídìí ẹnìkan tí wọ́n máa ránṣẹ́ tí wọ́n máa confiding tí wọ́n máa pè kó máa dáhùn bí àwọn iléèbó bá dé ọkàwé ọkájú ẹ̀ táwọn iléèbó bá dé ọkàwé ọkájú ẹ̀ ó ti rí nǹkan rí bàbá wa yẹn ni wọ́n kọ́ yàn lẹ́yìn ìgbà yẹn náà tí wọ́n tún yan ẹnì kejì náà ní ẹ̀kẹrin ó jẹ́ ẹnìkan tó ti ṣiṣẹ́ ní council rí Chief Olúmóyè Àjàó kọ́lọ́n kó fọ̀rùn kẹ́ wọn àwọn náà ti gbéṣẹ̀ ni wọ́n tún fi ṣe ẹ̀kẹrin ìgbà táwọn náà jẹ èmi mo jẹ ìkẹta nínú àwọn oyè ẹ̀kẹrin yẹn ìmújáde fún ìdàgbà ìlú ni bí ìlú ṣe ń fẹ̀ sí pé oyè ẹ̀kẹrin pé ìmújáde fún ìdàgbà ìlú kì í ṣe pé ní òní èmi ni chairman and president of Ìwó board of trustees àwa board of trustees la súnmọ́ Olúwo jù nípa pé kí ni a fẹ́ kí Ìwó máa ṣe so aṣojú Olúwo ni wá so ajẹ́ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n èmi dẹ̀ ni alága wọn láti ọdún 11 wa àwa la máa sọ fún bàbá àwa la ń ṣe ìwọ́de pé Olúwo ló ní ìwọ́de o ṣùgbọ́n àwa ni ọmọ tí bàbá máa ránṣẹ́ pé ẹ tó jọ ẹ kó jọ ẹ gbé jókòó báyìí náà yìí fẹ́. ẹ ṣe bàbá mi mo fẹ́ bí lọ sọ́dọ̀ bàbá mi kábíyèsí o èrè òbúrò ọmọ ẹkùn ààyè bó ni àwọn bàbá ṣe jẹ́ bàbá o Ìwó rèé èdè òbúrò rèé kí ni ìbáṣepọ̀ àti pé bó ló ṣe jẹ́ tẹ̀yìn fi torí kábíyèsí ẹ wá mi nù àlàyé ọ̀rọ̀ lọ́dọ̀ yín pé tó èdè òbúrò rèé nínú Ìwó bó ló ṣe jẹ́ bàbá. ẹ ṣeun òbúrò yàtọ̀ nínú Ìwó àwọn Ìwó ló tulẹ̀ fún bàbá wa ní àtulẹ̀ fáwa àwa bá wọn bí ni kò sí èdè kankan tá à ń sọ yàtọ̀ fún tiwọn. bàbá o ó tó ọdún wọn tẹ́yìn tí ń bẹ lórí àléfà àti tọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí èdè òbúrò ọmọ ẹkùn ààyè. ọdún karùn-ún rẹ̀. ọdún ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀. ọdún karùn-ún rẹ̀ tí bàbá ti fi mí jẹ. tẹ̀tì jẹ́. ìbà kọ́dáyé ìbà ṣẹ̀dá ọ̀run ìbà orígun mẹ́rin àgbáńlá ayé ìbà Olódùmarè ọba tó ní ọjọ́ òní Ọlọ́run tó ní kọ́kọ́rọ́ ọjọ́ lọ́wọ́ amọ̀kòkò tó mọ gbogbo ẹ̀dá ènìyàn Ọlọ́run tó ní kí bẹ̀bẹ̀ wa kó máa bẹ tó ní kí wàwà wa kó máa wà títí di ọjọ́ tòní oore ọ̀fẹ́ la rí gbà á ní àánú ńlá òun náà la rí gbà tọ́lọ́run tó ṣọ́ wa láti ibi tá a ti wá láyé lónìí títí tá a ti fi dé àfihàn bá wa kábíyèsí kódà mo ti bẹ̀rẹ̀ sí kí bàbá lórí ìjókòó mo ti ń kí wọn ní kalẹ̀ ṣùgbọ́n mo sì tún máa kí wọn bó ṣe ká kí wọn ní tilẹ̀ Yorùbá lórí ètò Mo Gbede lónìí mo ní gbogbo wa ilé kún ṣọ́ṣọ́ lọ́tún lọ́sì torí pé kó lè dáa náà ni orúkọ èmi atọ́kùn yín kò yí padà Ọláìdé Johnson náà ni orúkọ tèmi ẹ máa bá a bọ̀ lórí ètò Mo Gbede bàbá wa ti wà níkàlẹ̀ kábíyèsí ọba Aláyélúwà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn torí pé orúkọ ọmọ náà la fi pọmọ orúkọ ọba náà la fi pè wọ́n bàbá mi Aláyélúwà ọba Adédèjì Olúṣẹ́gun Ọ̀nàgorúwà Aláyé of Odò Ògbólú Elésè 1. gẹ́gẹ́ bí ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ń dá sí pé ẹ̀yin ni ojú ọba ìlú yìí ẹ̀kẹrin ní aṣojú ọba ìlú níbi pé ká ṣe ètò báyìí pé báyìí ni ìdàgbàsókè ó ṣe wọ̀lú ẹ̀yin ni ẹ̀yin nígbà tí a ti ń bá bọ̀ kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn adékòdèrè adájọ́ máa wálé tí wọ́n kọ́lé lẹ̀ tó ń wá tí lè bàbá ẹlòmíì sì ti dà lápá kí ni ìmọ̀ràn yín fún wọn. ìmọ̀ràn mi fún wọn ní bí ẹ̀bẹ̀
pé tí gbogbo àwọn ọmọ Èkó tí wọ́n wà lẹ́kọ̀ọ́ lónìí tí wọ́n kọ́lé sí Marina tí wọ́n kọ́lé sí Ìbẹ̀tì tí wọ́n kọ́lé sí Bangbóṣe tí wọ́n kọ́ sí Lewis Street táwọn ọba kọ́lé síbẹ̀ tí wọ́n lọ kọ́ sílẹ̀ Haúsá tàbí wọ́n lọ kọ́ sí Côte d'Ivoire tàbí wọ́n kọ́ sí Ghana Èkó ní dígbé kò ṣe rí òun ilé ṣọ́ọ̀pù ńláńlá ibiṣẹ́ ńláńlá ló mú lù di ìlú Ìbàdàn ní nǹkan bí 50 ọdún sẹ́yìn mo mọ̀ bí Ìbàdàn ṣe rí mo ṣàkọ̀wé ńbẹ̀ mo ṣọmọdé ńbẹ̀ àwọn èèyàn ilé ìjọba ibi iṣẹ́ tó àwọn ọmọ ìlú bá ń dá sílẹ̀ nílùú wọn náà ni àwọn èèyàn àlejò náà tún máa fi gbé lárugẹ táwọn náà máa sọ pé ìlú ìdá o mò ń bẹ àwọn èèyàn wa tí wọ́n wà nídàálẹ̀ pé tí gẹ́gẹ́ bí ẹnìkan ti sọ nínú ìwé pé tí àwọn èèyàn rẹ̀ láyé Cicero ni wọ́n ń pè máa ná Cicero he was an orator ní ancient Rome Cicero before Christ ó ní tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n bá kọ̀ tí wọ́n bá ṣòfin wọ́n láwọn èèyàn burúkú ní òkúra wọn jọ tí wọ́n ṣòfin wọ́n sì máa wá rú làwọn èèyàn rẹ̀ so afẹ́ káwọn èèyàn wa wálé tí wọ́n máa sọ pé ìwó tó ń wojú pé ibi ìlú àtijọ́ ìlú Ìwó ti di ìlú modern ìlú tẹ́ pé tí a bá rí ìrànlọ́wọ́ àwọn wàdúrà lamẹ́ríkà tá a bá rí ní London tààrẹ tó wà lẹ́kọ̀ọ́ tí wọ́n wá kọ́lé sílé Ìwó London náà máa ń wí kí wọ́n jẹ́ ó di London wọn hùn so à ń bẹ̀ wọ́n kan wálé káwa ń dalẹ̀ ká di nǹkan kan nídàálẹ̀ kó dàbí kéèyàn wá ń lu bàbá rẹ̀ kó wá ṣe ogun tí Ọlọ́run bá fún un láti ran Olúwo lọ́wọ́. tó ọ̀rọ̀ náà lẹ gbọ́ yìí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ tí ẹ̀ ń bẹ ní ìdálẹ̀ ẹ rántí ilé òun torí ilé ẹni nílé ẹni bọ́kọ̀ rokùn bóròsà yóò padà sébùté torí ibi abábíni ibẹ̀ lórí ìrun ẹni bẹ́ẹ̀ dàbá sì gbàgbé orí ìrun rẹ̀ yóò kàn di ó lè di ẹgbẹ́ síbì kan bẹ̀ ńgbà tí ìṣèpìlẹ̀ bàbá rẹ̀ ló wà ẹ rántí ilé gbogbo ọmọ Ọ̀wọ̀ bàbá mi. atọ́kùn mo fẹ́ kẹ́ fi kan kún nígbà tí wọ́n ń ṣe tàfi ń bára wa sọ̀rọ̀ tẹlifóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ètò wọn pè ní automatic tó bá ti gbé sọ́dọ̀ rẹ̀ báyìí tó bá ti tẹ̀ nọ́mbà Ìwó ní nọ́mbà 2 gbogbo Nàìjíríà 1962 àgbàlú ni Ìwó ní 02 tí wọ́n gbé fún Ìbàdàn tó gbàdó yá Ìwó ní 02 Èkó ní 01 ní automatic tẹ́kùlẹ̀ pẹ̀lú òyìnbó ńgbà náà fóònù tá a máa yí báyìí ẹ lè pe Kano ẹ lè pe Calabar Ìwó nìkan ló ní gbogbo ilẹ̀ Yorùbá tó ní automatic lẹ́yìn Èkó Ìwó ni so Ìwó ti gòkè àgbà ti pẹ́ kí àwọn ọmọ wa bá fi ọwọ́ kan so wọ́pọ̀ pẹ̀lú bàbá wa Olúwo kan má jẹ́ kó wálé mọ̀ láéláé kan má gòkè sí. bàbá à ń gbọ́rọ̀ nípa Ìwó a sì ń gbọ́rọ̀ nípa Tìwó kí ni yẹn Tìwó àti Ìwó. Ìwó ni gbogbo ẹ̀ Tìwó bí ó ṣe pé bí wọ́n ṣe ní ẹlòmíì máa ń túmọ̀ sí pé wọ́n sọ pé ẹja máa wò náà àti ń wò oríṣi nǹkan ni ṣe wọn pé ńgbà tí ó ṣàkọọ́lẹ̀ tó yẹ pé àtẹnudẹ́nu ní ìtàn bí ọba lẹ́kan yóò dín kan but Ìwó lódò ọba ni àwa mọ̀. nígbà tá à ń bọ̀ tá a fẹ́ wọ ìlú àwa débì kan ní Adẹ́kẹ́ bó ni bẹ̀yẹn ṣe jẹ́ bàbá. nígbà tí àwọn Ìwó fẹ́ kò ní Igbó Oríta tí wọ́n kò ní Ògúndìgbàrò tí wọ́n lọ sí Ẹrùnmú tí wọ́n tẹ Ẹrùnmú wá sí Igbó Oríta tí mo níbẹ̀ ni ọjọ́ Olúwo wà ń sìn níbi àti wọ̀lú gan kẹ́tó yà sí ibẹ̀ náà ni ara Adẹ́kẹ́ náà ni Igbó Oríta sálẹ̀bí náà ni Adẹ́kẹ́ yẹn ọba tó wà lórí oyè ńgbà yẹn tí wọ́n ti wá rí ibi tí wọ́n ń lọ jókòó sí níwò gan pé ibi táwọn Odídẹrẹ́ wà wọ́n wá ń bọ̀ but ọba yẹn ara wọn ò yá ńgbà náà ara wọn ò yá ńgbà tí wọ́n tìlú kú ò ibi ojú odò yẹn tó bá kọjá Baptist College ibẹ̀ ni Baptist High School ibẹ̀ ni bàbá ti gbẹ́mìí mì tí wọ́n ti wàjà so ní wọ́n bá ní ọba dákẹ́ pé wọ́n wúra wí fún àwọn ọba dákẹ́ ní wọ́n sọ Adẹ́kẹ́ ní constitution pé àtúnwí tó wí Adẹ́kẹ́ síbẹ̀ Adẹ́kẹ́. bàbá mi kí ni orúkọ tiyín. ìjòyè àgbààgbà ìjòyè olóyè ọlọ́yà àti ilẹ̀ Ìwó olóyè Sulaiman Àyìnlá Adéàtúláì. bàbá o ilé tá a kọjú sí ibẹ̀ lẹ́lẹ́mú àbọ̀ kí ni àti pé ó kọ ilé yìí. Iléta ni wọ́n pè kí ni ìtumọ̀ Iléta. ibi tí wọ́n ń sin àwọn ọba tí wọ́n bá ti gbéṣẹ̀ sí ni. àwọn ọba tí wọ́n ti ré kọjá lọ. nínú eléyìí tí à ń wò yìí ọba tó mélòó tó wà ń bẹ̀. láì fẹ́ dènà pẹnujẹ níbi eléyìí
wọn ó tó ọba bíi méje àbí mẹ́jọ tí wọ́n wà mí ẹsẹ̀ pété àbá sí ilẹ̀kùn bẹ̀ torí wọ́n kọ orúkọ àwọn ọba kọ̀ọ̀kan about 8 ni ibi táwọn yòókù wà rẹ̀. àmọ́ ó nídìí tá a fi lè ṣí. àwọn bọ́bá ṣe pé àwọn àgbà ọmọdégbèlé wà rárá ni àwọn làájọ wọ bẹ̀. ló fi já sí pé kálukú ló lẹ́tọ̀ọ́ tiẹ̀. bẹ́ẹ̀ni èyí tó wà níwájú yìí ń kọ́. ibi táwọn bàbá wa tún gbé sinmi nù àwọn ọba náà ni àwọn eléyìí àwọn tàtijọ́ níbi tó ti bẹ̀rẹ̀ lélẹ̀. níbi tí àwọn tàtijọ́ ti bẹ̀rẹ̀ rèé ibi ìgbà tí ó àwọn bíi mẹ́jọ tí wọ́n wà níbí kó wá tó kù bí àwọn bíi mẹ́fà ń bẹ̀ wọ́n àbí torí bàbá wa ni bàbá tí mo lórí ẹ̀ẹ́dógún ẹ̀mí ogun fún wa ikú nípa wọn báyìí. tó adúpẹ́ pọ̀ lọ́yìn bàbá wa ẹ dákun òye yín lẹ́ẹ̀kan sí. ọlọ́yà tilẹ̀ wò. bàbá wa ọlọ́yà tilẹ̀ wò ni wọ́n mú wa káàkiri láti mọ ibi tí àwọn ọba àtàná ibi tí wọ́n sùn. bàbá ibi tá a dé yìí kí ni ó kọ tí à ń pè bẹ̀. ilé ìta náà ni. ilé ìta ni. ibi tí a sin olúwo àkọ́kọ́ sí ọba Parin ibẹ̀ níbí. ọba Parin ni olúwo àkọ́kọ́ ń jẹ́. tó dákẹ́ níbi tí a pè ní Adékẹ́. ibi ni wọ́n sí. ibi orí ilẹ̀ yìí ni wọ́n sí. wọ́n kọ́lé sóun náà tẹ́lẹ̀. wọ́n kọ́lé sí ìgbàgbà lẹ́yìn tó ń di ẹ̀bìtì bàbá wa ní káwá reconstruct ká tuntun kọ́. nígbà tó já sí pé ilé alámọ̀ ni wọ́n fi kọ́ nígbà náà àti ẹ̀ rárá pa àwọn igi tí wọ́n fi kọ́. ẹ ṣeun. wọ́n sẹ̀ wò bẹ́ẹ̀ yẹn. ó tó ọdún mélòó tí ilé yìí ti wà ń bẹ̀. ẹ̀gbọ́n tá a wí ni ọba àkọ́kọ́ mọ̀ ní ẹ̀sìn bẹ́ẹ̀ ń bọ̀ làwà wà ńgbà náà but we know the 16th century. 16th century. ló gbọ́dọ̀ pé because àkó òǹfẹ̀ ní 14th century. 14th century ni àkó òǹfẹ̀ ní ilé ọba lọ́ràn ní Ifẹ̀ ilé wáṣí tó wà mẹ́ẹ̀ ní ìsìn ilé ọba lọ́ràn ní Ifẹ̀. ajá sí pé ọmọ ọba ti Ifẹ̀ ní ọmọ ọba náà ni ó ti dé yìí. ọmọ ọba ní Adékọ́lá Tẹ̀lú ó ní ọmọ ọba 16th Ọọ̀ni Yèyélúà tó jẹ́ pé òun yan obìnrin lọ́jọba ńgbà yẹn obìnrin lọ́jọ́ Ọọ̀ni the 16th Ọọ̀ni ọ̀fífẹ́. ẹ tó kọ rẹ̀ dá. Lú Àgbàgídà ni òun jẹ́ ni obìnrin yẹn ó ní màmá Adékọ́lá Tẹ̀lú tó wá tẹ Ìwòdó Tẹ̀lú lẹni tó tẹ Ìwòdó Adékọ́lá Tẹ̀lú ọmọ Aláàfin obìnrin àmọ́ Ọọ̀ni obìnrin. ọmọ Ọọ̀ni obìnrin ti Fẹ̀ lọ́hùn. ó ní bẹ́ẹ̀ bá wà ó ní the 16th Ọọ̀ni ń Fẹ̀ ìgbà tó yẹ kan lé wọn àwọn èèyàn kò tí ì sọmọkùnrin tó dàgbà làwọn kingmakers wọn wà fẹ́ lead wọn ní chance yẹn wọn fẹ́ gbé oyè wọn padà wọn jẹ́ kí wọn ó jẹ ọmọ yẹn ló wá síbí tó wá jẹ oyè yẹn. ló wá tẹ ìlú Ìwòdó. tó ìlú Ìwó ò ní bàjẹ́ o ìlú bàbá tèmi náà ò ní bàjẹ́ ìlú bàbá kálukú ò ní bàjẹ́. ọpẹ́ ńlá ńlá dá lọ́wọ́ Elédùmarè ọba ògógó adúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba wa Ashiru Ọlátúbọ̀sún bàbá wa tó jẹ́ pé àwọn ni àríwájò ìkíní ní ìlú Ìwó tadé. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn òjòyè tí wọ́n fún wa láàyè láti jẹ́ kí a gba ohùn wọn sílẹ̀ nìkan àbí èkejì. adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Adesmark Productions tó ń ṣe agbátẹrù ètò yìí. àwọn ni ọmọ olóòjé ọmọ okùn méjì olóòjé ọmọ arọ tiwẹ̀ bí òjò ẹ̀dùn náà ọmọ ọlọ́pàá jẹ́gẹ́dẹ́ ti mìtú ẹ̀gá mọ́kò mi ò gbọ́dọ̀ jẹ́yẹ tẹ̀gà ìgbà tẹ́ ẹ bá jẹ̀gà kẹ́ni má mòrò rẹ̀ ṣeré tani ó bá ní mòrò rẹ̀ bọ̀ ẹ̀yẹ oko ẹ̀dùn bẹ́ẹ̀ bá ilé olóòjé wọn wá ẹ̀yìn lọ́mọ àwọ̀ ajá pélépélépélé láṣọ àrùpẹ̀kun nílé bàbá tí wọ́n tó kúta àjánu ọmọ àrọ́ tiwẹ̀ bí òjò òtónú ilé wọn ò gbà lọ ìrìnlásá wọn ò bómi tútù rẹ kí lómi tútù fi là ṣàṣe tó bá tún di gbà mí ọjọ́ rẹ̀ ẹ tún máa gbádùn wa lórí ètò Mo Gbé Dé. eré tí mo kọ́kọ́ bá wọn ṣe nígbà náà à ń pè ní báyé báyé ni. Mo Gbé Dé o Oyin mọ́mọ́. àwọn ọ̀rẹ́ mi náà lọ wọ́n ní ká má fi ọjọ́ orí wa sí o. ọmọ Òṣogbo ni bàbá wa ọmọ Òṣogbo lèmi náà. Oh
agogo dé ọmọ abìrò kágó Àjàní wọ̀lú tí mi yàrá ẹ̀ pẹ́kẹ́pẹ́kẹ́ ètò káàrọ̀ ọ̀tọ̀ ló balẹ̀ gùdẹ̀ sórí ìkànnì tá a wà yìí mo gbede lẹ́tọ̀ ara ọ̀tọ̀ tó balẹ̀ gùdẹ̀ sórí ìkànnì tá a wà yìí ó bẹ́ẹ̀ bá wá fẹ́ sun nígbọ̀wọ́ abẹ́ fẹ́ polú ọjà nílẹ̀ ẹni àbí lókè òkun ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wọ̀nyí mo gbede ètò ni mo gbede. ẹ bá ní wí èmi lè wí dọ́là ẹ bá ní sọ mo máa lè sọ di tomorrow mo gbede o bàbá rere mo wí mo gbede o bàbá rere kí lẹ wí mo gbede o.